A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ààrẹ Bọ́lá Tinubu ti ní ìpàdé pàjáwìrì pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak bí awuyewuye ṣe ń lékún sí i nílẹ̀ yìí àti nílẹ̀ òkèèrè lórí ìpakúpa tí wọ́n ṣekú pa àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Karama ní ìpínlẹ̀ Kwara. Ìpàdé yìí wáyé láàrin bí àjọ United Nations àti Turkey ṣe ń bu ẹnu àtẹ́ lu ìṣekúpa tí àwọn sínétọ̀ ẹkùn àríwá pè fún kí wọ́n gba gbogbo àwọn ọ̀gálọ́gàá iléeṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí ọ̀gá ọlọ́pàá yányán darí ikọ̀ tactical teams lọ ibi ìṣẹ̀lẹ̀ ìkọlù alágbára tí ó gba ẹ̀mí ènìyàn tí kò dín ní 75 gẹ́gẹ́ bí ìjọba ṣe sọ ti mú kí wọ́n máa pè fún ìgbanisíṣẹ́ lọ́pọ̀ yanturu mass recruitment àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò, àlékún ohun ìjà olóró bí àwọn ẹ̀ṣọ́ náà ṣe ń ṣe ìkìlọ̀ wípé ìṣòro ààbò tó túbọ̀ ń peléke sí i pàápàá jùlọ ní ìgbèríko mú ewu dání lọ́pọ̀lọpọ̀ fún orílẹ̀-èdè. Ọ̀rọ̀ wọ̀nyí ń wáyé lẹ́yìn ìkọlù alágbára ní ìpínlẹ̀ Kwara, Katsina àti Benue tí àwọn aṣòfin ní ó lé ní ènìyàn 130 tí ó bá ìṣẹ̀lẹ̀ lọ. Alága ẹgbẹ́ àwọn sínétọ̀ ní ẹkùn àríwá Abdulazeez Yar'Adua ké sí ìjọba àpapọ̀ kí ó tètè gba ẹ̀ṣọ́ aláàbò sí i nínú àtẹ̀jáde ìbánikẹ́dùn rẹ̀ àná sí àwọn ìpínlẹ̀, ìlú àti agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí kó bá. Kò dín ní 100 ènìyàn tí àwọn Islamic militants ṣekú pa níbi ìkọlù alẹ́ ọjọ́ Ìṣẹ́gun ní abúlé Woro àti Nuku, ìjọba ìbílẹ̀ Karama, ìpínlẹ̀ Kwara. Yar'Adua ní àwọn mọ rírì ìgbìyànjú àwọn ẹ̀ṣọ́ aláàbò bí wọ́n ti rọ aráàlú kí wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn nípa ṣíṣe àfisùn bí wọ́n bá kófìrí ìrìnsí tí ó mú ìfura dání. Alága fi kún wípé ẹgbẹ́ wọn ní àfojúsùn láti ṣe àtìlẹ́yìn fún gbogbo ìgbésẹ̀ tí yóò mú ojútùú bá ìṣòro ààbò láti ìpilẹ̀ṣẹ̀. Ṣùgbọ́n àná Ọjọ́bọ̀ ni ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun pàṣẹ kí wọ́n darí àkànṣe ikọ̀ ọlọ́pàá lọ ìjọba ìbílẹ̀ Karama, ìpínlẹ̀ Kwara. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benjamin Hundeyin ní ọlọ́pàá ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn 75 ni wọ́n ṣekú pa nínú ìkọlù. Hundeyin ṣe àfihàn wípé ìwádìí ti bẹ̀rẹ̀ láti ṣe àwárí gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù. Wọ́n ní gbogbo ohun tí ó bá wà ní ìkáwọ́ wọn ni àwọn á fi gbógun ti àwọn amòòkùnṣìkà kí wọ́n sì fi wọ́n jófin. Wọ́n wá rọ àwọn olùgbé kí wọ́n ṣe sùúrù kí wọ́n sì pèsè ìròyìn tó ṣeé fọkàn tẹ̀ sí àgọ́ ọlọ́pàá tàbí nípasẹ̀ ìlà ìbánisọ̀rọ̀. Gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrazak Abdulrahman sọ fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé àtilẹ̀kùnmọ́rí ṣe pẹ̀lú Ààrẹ Tinubu ní ilé agbára ìlú Àbújá wípé àwọn gbẹ́kẹ̀lé iléeṣẹ́ ológun láti ṣe ohun tí ó bá yẹ nítorí Force Commander Operation Savannah Shield ti wà lójú iṣẹ́ ní ìpínlẹ̀ Kwara. Gómìnà ní òun wá fi tó ààrẹ létí ìkọlù tí ó sọ ènìyàn 75 di olóògbé tí ọ̀pọ̀ di àwátì àti láti dúpẹ́ ní ọwọ́ rẹ̀ fún ìgbésẹ̀ oníkíákíá tí ó gbé. Ó ní ìdásílẹ̀ Operation Savannah Shield yóò mú ìrọ̀rùn wá ní ẹkùn wọn fún ọjọ́ pípẹ́. Gómìnà ti wá darí ẹ̀ṣọ́ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ kí wọ́n ṣètò àtìlẹ́yìn fún àwọn tí wọ́n fi ara kááṣá ìkọlù alẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn adarí ìlú ní Woro, ìjọba ìbílẹ̀ Karama, ẹkùn àríwá ìpínlẹ̀ Kwara ti ní ènìyàn 75 ni àwọn sin ní ọjọ́ kan náà bí ọ̀pọ̀ òkú mìíràn ṣe fọ́nká sínú igbó àti oko. Iléeṣẹ́ ológun Defence Headquarters DHQ ṣàlàyé ohun tí ó ṣe okùnfà ìṣekúpa àti bí wọ́n ṣe rí èyí ṣe. Alukoro DHQ Major General Samaila Uba sọ nínú àtẹ̀jáde wípé àwọn adàlúrú wọ inú ìlú Woro àti agbègbè rẹ̀ pẹ̀lú èròǹgbà àti fi tipátipá mú wọn ṣe ẹ̀sìn tí wọ́n gbàgbọ́ nínú rẹ̀. DHQ fìdí ẹ̀ múlẹ̀ wípé
àwọn ará ìlú Woro àti agbègbè rẹ̀ kọ ẹ̀sìn jàgídíjàgan yìí bí wọ́n ti dúró lórí ẹsẹ̀ wọn wípé àwọn kò lè fi ìgbàgbọ́ wọn sílẹ̀ pẹ̀lú gbogbo ìdúkokò. Wọ́n ní àwọn adàlúrú yìí kọ́kọ́ wọnú ìlú pẹ̀lú ẹ̀bẹ̀ láti ṣe ìwàásù àti àyípadà ẹ̀sìn nínú abúlé tí àwọn wọ̀nyí kọ̀ jálẹ̀. Fún ọ̀sẹ̀ méjì ni wọ́n fi ń darí ikọ̀ ológun fún ìdáàbòbò ìlú, ṣùgbọ́n lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ ni àwọn wọ̀nyí padà láti wá ṣekúpa ará ìlú aláìdẹ́ṣẹ̀ láti fi ṣe ìfẹ̀hónúhàn. Iléeṣẹ́ ológun wá fi ìbánikẹ́dùn wọn hàn sí mọ̀lẹ́bí tí wọ́n pàdánù ẹni wọn pẹ̀lú gbogbo irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ jákèjádò orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gbogbo ojúnà ìlú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn kún fọ́fọ́ lánàá bí gómìnà Dàpọ̀ Abíọ́dún àti igbákejì rẹ̀ Nohemoth Salako Oyèdélé ṣe darí Carnival Train tí ó jẹ́ ara ètò tí wọ́n fi ṣe àṣekágbá ayẹyẹ 50 ọdún ìpínlẹ̀. Ayẹyẹ yìí pín sí ẹkùn 4: Rẹ́mọ, Ìjẹ̀bú, Yewa àti Ẹ̀gbá, tí oníkálukú ṣe àfihàn àṣà ìṣe títí kan ẹja ńlá tí ó tóbi tó 22-tire truck láti fi ṣe àfihàn iṣẹ́ àjogúnbá àwọn ará etí omi tí wọ́n ń ṣiṣẹ́ pẹjapẹja. Nínú ọkọ̀ ojú irin yìí láti rí ará ìpínlẹ̀ Ògùn tí wọ́n lé ní 3,000 pẹ̀lú aṣọ ìbílẹ̀, aláràǹbarà, ìlù, orin ewì, eégún àti àwọn ìdárayá mìíràn tí wọ́n kò lè gbàgbé ìran rẹ̀ fún ọjọ́ pípẹ́. Ọkọ̀ yìí gbéra láti ilé ìjọba Òkè-Ìgbẹ̀yìn, Ìbàrà, Abẹ́òkúta, gba Omidá, abẹ́ afárá Ìbàrà, Lálùbú, Òkè-Léwó, ojúnà Kútọ̀ kí ó tó parí sí pápá ìṣeré MKO Abiola ní Abẹ́òkúta. Ministry of Culture and Tourism ni ó ṣe àgbékalẹ̀ ètò láti fi ṣe ayẹyẹ àṣà, ìṣọ̀kan àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ògùn tí wọ́n dá sílẹ̀ ní ọjọ́ 3 oṣù kejì ọdún 1976. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti bá wọn kópa nínú ayẹyẹ wreath-laying ceremony lónìí ọjọ́ Ẹtì láti fi sàmì ayẹyẹ 50 ọdún ìpapòdà olóògbé General Murtala Ramat Mohammed GCFR. Ayẹyẹ yìí wáyé ní ìtẹ́ òkú olóògbé ní Ìkòyí. Ìyàwó ajagunfẹ̀yìntì Lieutenant General Theophilus Danjuma, Senator Dáìsí Danjuma, Gómìnà Babájídé Sanwó-Olú, ọmọbìnrin olóògbé tí ó tún jẹ́ CEO Murtala Mohammed Foundation Dr. Aisha Mohammed Oyèbọ̀dé àti ọkọ rẹ̀ Ọ̀gbẹ́ni Gbénga Oyèbọ̀dé ni wọ́n jọ jókòó níbi ayẹyẹ. Àwọn mìíràn tí wọ́n tún jọ kópa nínú ètò láti rí Honorable Bọ́lá Ọládùnjoyè, alága Ìkòyí Ọbalẹ́ndé LCDA àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi ayẹyẹ yìí ni wọ́n ti ṣe àgbékalẹ̀ òdòdó sí ibojì láti fi bu ọlá fún ìgbé ayé àti ìgbìyànjú General Murtala Mohammed sí ìdàgbàsókè orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kọmíṣánná fún ìròyìn ní ìpínlẹ̀ Kaduna Ahmed Mayaki ti ṣàlàyé bí ìjọba ìpínlẹ̀ ṣe gba èrò ìjọ tí wọ́n jí gbé ní Kajuru kalẹ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán Channels lónìí ọjọ́ Ẹtì. Ní Mayaki ti ní ohun tí ó ṣẹlẹ̀ ní Kaduna jẹ́ ara ìgbésẹ̀ àlàáfíà. Kọmíṣánná ṣàlàyé wípé kì í ṣe kinetic strategy làwọn lò. Bí a kò bá gbàgbé wípé nínú oṣù Kínní ni àwọn agbébọn ya wọ ilé ìjọsìn 3 tí wọ́n sì jí èrò ìjọsìn tí ó lé lọ́gọ́rùn-ún. Ìròyìn jábọ̀ wípé lánàá Ọjọ́bọ̀ ni gómìnà Ubasanni gba àlejò èrò 183 tí wọ́n rí gbà kalẹ̀ lákàtà ajínigbé lẹ́yìn ọjọ́ 19 nínú ìgbèkùn ajínigbé. Nígbà tí ó ń ṣàlàyé bí wọ́n ṣe rí èrò ìjọ gbà kalẹ̀, kọmíṣánná ní ó gba àwọn ní ìjíròrò pẹ̀lú ará ìlú, adarí ìlú àti àwọn tí ó ṣe gbòógì láàrin ìlú. Fún ìdí èyí, ó ní àwọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú gómìnà dùn nítorí ó ṣe ìlérí ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí wáyé. Lọ́gán tí ó ṣe àbẹ̀wò sí ìlú ni gómìnà jẹ́jẹ́ àti rí i dájú wípé ẹnìkankan ò fi ara pa, gbogbo wọn ni wọ́n gbà kalẹ̀. Àwọn sì dúpẹ́ wípé gbogbo wọn ni wọ́n dé ní ayọ̀ àti àlàáfíà pẹ̀lú gbogbo ìpèníjà. Èyí ń wáyé bí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ti FAY TYO lágbàáyé ṣe fi gbèdéke 90 ọjọ́ 90 day
ultimatum léde fún àwọn olóṣèlú tí wọ́n ń du ipò àti ìjọba ní ìpele ìbílẹ̀, ìpínlẹ̀ àti ìjọba àpapọ̀ kí wọ́n fi òpin sí ìtàjẹ̀sílẹ̀ tí àwọn Fúlàní darandaran ń ṣe kiri. Adelé ààrẹ ẹgbẹ́ Tífé, Comrade Patrick Tafa-Angba ni ó ṣe ìkìlọ̀ yìí látàrí ìkọlù gbogbo ìgbà sí àwọn aláìdẹ́ṣẹ̀ pẹ̀lú àwọn ará ìlú Tífé tí wọ́n sọ di aláìnílélórí, bí wọ́n ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ yìí ní ìjákulẹ̀ adarí àti ìjọba. Wọ́n ní kí wọ́n má tẹ̀síwájú àti máa sọ ẹ̀jẹ̀ ará ìpínlẹ̀ di ètùtù fún òṣèlú. Ará ìlú Tífé àti Benue ti fi ara da ìyà tó ìsìnkú alápapọ̀, mass burial àti ìlérí òfo wípé lẹ́yìn 90 ọjọ́ bí ìṣekúpa yìí kò bá dáwọ́ dúró, kò sí ẹni gbọ́dọ̀ jáde wá fún àpótí ìbò, kò ní fi ṣe ẹgbẹ́ òṣèlú tí ó wà tàbí ipò rẹ̀ láwùjọ, kò gbọ́dọ̀ bẹ̀bẹ̀ fún ìbò ní ìpínlẹ̀ Benue ní ọdún 2027 gẹ́gẹ́ bí Angba ṣe ṣe lálàyé. Adelé alága ṣe ìkìlọ̀ wípé iṣẹ́ òṣèlú láìsí àmójútó ẹ̀mí kò ṣe ìtẹ́wọ́gbà. Gbogbo ọ̀dọ́ ní ìpínlẹ̀ ti ṣetán àti kórajọ fún ìfẹ̀hónúhàn oníwọ́rọ́wọ́ láti fi dènà ìgbésẹ̀ tí ó fẹ́ sọ ìṣòro ààbò di bárakú. Wọ́n ní ètò ààbò kì í ṣe fún ìpolongo ìbò, ṣùgbọ́n ojúṣe ìjọba lábẹ́ òfin, bí wọ́n ti ń ké sí ìjọba àpapọ̀ kí ó túbọ̀ mú ètò ààbò lọ́kùnkúndùn. Bákan náà ni ó rọ ìjọba ìpínlẹ̀ Benue kí ó kúrò lórí ìlérí ahọ́n lásán, gbé ìgbésẹ̀ láti dáàbò bo ìlú. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọn kò gbọdọ̀ sọ ìpínlẹ̀ Benue di pápá ìtàjẹ̀sílẹ̀ síwájú ìdìbò ọjọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.